tọ́lọ́run bá kọ ọmọ mọ́yàn á tún máa ń rà fún Olódùmarè ń gbọ́ á máa ń rà fún tọ́lọ́run bá kọ ọmọ mọ́yàn tán bá ní kò lẹ́yìn ọmọ nínú Olódùmarè máa ń fún wa ṣe. Mo kí gbogbo yín ẹ kú ilé ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Orúkọ tí èmi tí mò ń sọ̀rọ̀ ni Ọbalówù Ọmọ́táyọ̀ Jagun Ọbàrìṣà gbogbo ìpínlẹ̀ Kwara. Iṣẹ́ àwọn baba ńlá mi ní í ṣe iṣẹ́ egbòogi ìwòsàn fún gbogbo ẹnikẹ́ni àti aláboyún ni àtẹni tí ogun ayé ń jà ni àti ẹni tí ògún òru bá mú àti àìsàn tí wọ́n máa ń pè ní BP tó bá ń dà láàmú gbogbo ẹ̀ ní ń tọ́jú lọ́dọ̀ tèmi. Kí ló máa ń fa? Tí máa ń fa àìrọ́mọbí pọ̀ o, tí máa ń fa àìrọ́mọbí sì pé oríṣiríṣi. Ẹlòmíín bẹ ayé máa ń ṣe o ṣùgbọ́n wọ́n mọ̀ kò rí hospital. Ayé máa ń ṣe òmíì wọ́n mọ̀ kò rí hospital. Àwọn dókítà náà wá sọ fún wa pé a rí i pé ilé ọmọ rẹ ó sún sẹ́gbẹ̀ẹ́, ilé ọmọ rẹ ó ká síbì kan. Kì í ṣe bẹ́ẹ̀ o. Tí wọ́n bá àṣàsí máa ń jẹ́ kí ilé ọmọ ó sún sẹ́gbẹ̀ẹ́. Ẹni tí wọ́n bá ṣe pé kò ní kọ́mọ̀ rọmọ bí àṣàsí máa ń fà á, wọ́n gbé ilé ọmọ pamọ́. Wọ́n lè pé ilé ọmọ kéré, wọ́n lè pé kò open, wọ́n lè pé kinní kan. Bẹ́ẹ̀ ni àṣàsí máa ń fà á. Àìsàn náà tún máa ń fà á. Téèyàn fi ń rọmọ bí àìsàn máa ń fà á o. Àìsàn sì pé oríṣiríṣi tí máa ń fà á. Ní tí ó sì táyé kì í ṣe kàǹdé láìsàn. Bẹ́ẹ̀ ni àìsàn tó pọ̀ lóríṣiríṣi tí ń bẹ inú rẹ̀ ni ẹ̀dá wà, inú rẹ̀ náà ni orunú wà, ìjóyún ó dúró. Tí máa ń fa àwọn nǹkan wọ̀nyẹn nìyẹn. Ìmọ̀ ìjìnlẹ̀ lẹ béèrè tóyìnbó ò ní. Tóyìnbó bá ṣiṣẹ́ tiwọn tán ṣe tán débi tó wù wọ́n tán ṣèwádìí débi tó wù wọ́n tán. Wọ́n bá ní ẹni yìí ilé ọmọ rẹ̀ bí bákan àbí kinní kan àbárò ọkọ ni. Àwa wá tún ní ìlànà tá à fi máa ń béèrè lọ́wọ́ ìṣẹ̀dá ẹni ẹni tí nǹkan bá ń ṣe. A ní ìlànà tá a fi ń béèrè. A gbé Ifá kalẹ̀, a béèrè. Kí ni tó fà á tí òjò lọ́mọ? Kí ni tó fà á tí òjò róyún ní? Kí ni tó fà á? Sọ́kọ rẹ̀ ni nǹkan ń bájà ni àbí aya? Ifá ó sì tọ́ka fún wa. Bọ́kọ bá ní, báya bá ní. Ifá ó sọ fún wa. Irú tí ń bá wá ń ṣeun láwa máa lé lọ́kọ̀ọ̀kan. Àtọ̀ rẹ̀ ò lè dọ́mọ ni. Ọlọ́run ọkọ ọmọ mọ́ ni. Tọ́lọ́run bá kọ ọmọ mọ́yàn á tún máa ń rà fún Olódùmarè ń gbọ́ á máa ń rà fún tọ́lọ́run bá kọ ọmọ mọ́yàn. Tán bá ní kò lẹ́yìn ọmọ nínú Olódùmarè máa ń fún wa ṣe yóò bí ẹ̀yin ó dénú rẹ̀. Ó pé àyẹ̀wò gbogbo ẹ̀ pé oríṣìí méjì. Ẹlòmíín bẹ tó ṣe pé àfi kó dọ́dọ̀ wa torí ìlànà ìtọ́jú bẹ́ẹ̀ máa ń pé oríṣìí ìlànà tó yẹ pé a máa ṣe ní sísẹ̀ǹtẹ̀lé. Ẹni tó bá nídìí àgbo á ṣàgbo ránṣẹ́ sí i. Ẹni ó bá nídìí àgúnmu á ṣàgúnmu ránṣẹ́ sí i. Ṣùgbọ́n téèyàn bá ń béèrè nípa ọ̀rọ̀ pé bóyá nǹkan kan àfi téèyàn bá dọ́dọ̀ wa ló dáa jù. Ṣùgbọ́n ẹni tá a bá wádìí tó bá ṣe pé ká gbé ránṣẹ́ sí á gbé ránṣẹ́ sí i. Torí àwọn àgbàlagbà máa ń sọ pé okó ò ní le lẹ́yìn ẹ̀pọ̀n. Tí ìṣẹ̀dá bá rán wa là á jẹ́ níṣẹ́ fún onítọ̀hún. Ìmọ̀ràn mi ni pé Olódùmarè kó pẹ̀lú wa. A ti wá ayé yìí ná. Bó Olódùmarè sì ṣe dá wa kò sẹ́ni tí ò ní àìsàn kankan lára. Kò sẹ́ni tí ò ní tàbí báwọn ṣe máa ń sọ. Ṣùgbọ́n gbogbo àìsàn tó bá wù kó máa dààmú ẹnì kọ̀ọ̀kan Olódùmarè yóò bá wa bá wí, yóò bá wa fi ìṣẹ́gun síbẹ̀. Ìmọ̀ràn tí mo wá ní fún yín ni pé àìsàn ní pa mí mọ́ kí n pọ̀ yányán. Téèyàn bá wá ti ń dé nǹkan tí ń bá ń ṣe mọ́ra yóò pààyàn ní o. Téèyàn bá tú síta ó lóun ó tú yàn lẹ̀ lórí o.
nítorí àwọn tí ń wò yín ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kẹ́ ẹ sì sọ àdírẹ́sì yín fún wọn. 080 35 30 2184 WhatsApp nọ́mbà mi nìyẹn. Nọ́mbà mi èkejì tẹ́ ẹ lè pè mí sí 080 26 29 0422. Àdúgbò ibi tí èmi wà, ìlú Ṣàó, àwọn gá ọ̀hún oníwu ẹja. Níbi tí ìsín ń sunkún kódò mọ́gbẹ́, ìkòrò ń sunkún kódò mọ́fà, àti ìsín àtìkòrò ni làá mú jọ̀rúnlá nílé bàbá tó bí mi lọ́mọ. Àdúgbò mi, tẹ́ ẹ bá ti dé Ṣàó, ẹ béèrè odò Ọ̀ṣun, ilé ọba rìṣà, wọ́n mú wá sọ́dọ̀ mi tààrà. Gbogbo èèyàn tẹ́ ẹ bá rí ní Ṣàó, wọ́n mú wá dọ̀ mi tààrà ni. Àdúrà yín ó gbà o.